Ó dìgbà tẹ́ bá date ara yín fún 20 years kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ronú pé o fẹ́ marry àmì ò ṣe mí. So bó ṣe rí rẹ̀ yìí fine girl fine girl fine girl ọmọ pé lẹ́ ń ṣú. Sí ilẹ̀ kankan oṣù fún wa, don't worry, a máa ṣe very soon. What do you have to say to this? Ẹ ṣe ń practice. Ṣé ewu ṣé máa ṣe lélẹ̀? Àwọn ṣe ètò jù báyìí lọ tó bá kàn wá nìkan. Lẹ wá fẹ́ fi 20 years fẹ́ra yín. Can you imagine? Darling. Mate. Oúnjẹ mi dà. Oúnjẹ náà ni mo ń sè lọ́wọ́ ní kitchen ni. Mo kàn ní kí n bá Bámidélé àti Lọ́lá ṣeré díẹ̀. Ebi ń pa mí. Èwo ló ń ṣe oúnjẹ ó dẹ̀ wá jókòó síbí báyìí. Òun ṣe bálabàla kan kiri. Mi ò ṣe bálabàla, mo ń bá wọn ṣe. We just having a discussion. Get up lọ bá mi ṣe oúnjẹ mi. I'm sorry.